Àyìndé Omoyibo kí ló ṣẹlẹ̀ kí bí mo ṣe wà yìí ó wí pé ọ̀rẹ́ bíi mi àti you are very good friend. Ó mọ̀ wípé àwọn Yorùbá wọ́n kọ̀wé sínú ẹ̀ wọ́n sọ pé gbòmí nígbà òjò kí n gbà ẹ́ ní gbígbẹ́ ìlú gẹ̀ẹ́tì. So ó mọ̀ wípé everything bó ṣe ń ṣẹlẹ̀ yẹn mi ò láìkẹ́. So mo ní ìdí ẹ̀kọ́ rẹ̀ níbi tí mo ti ń ṣiṣẹ́ tí mo ti ń ṣiṣẹ́ security yẹn olórí burúkú ní àwọn olùwẹ̀. Wọ́n tún wá jalè yẹn simply wọ́n jà from one street to another one from another one to another one. Ó ti wá fẹ́ kan street tí mo ń ṣọ́ gángan. Ó wá fẹ́ kan street ní báyìí. Ó ti fẹ́ kan street wá ní à. Tí mo ṣe wá rò pé òkè instead tí màá fi dúró ń bẹ̀. Ibi àwọn Yorùbá máa ń ṣe wípé àdàbà ó tún àrà mú olóògbé ń bẹ̀rẹ̀ rẹ̀. Ẹ̀ṣọ́ ohun Ọmọyibo gbóná ó sì dúró mọ́ pa òwe kó òwe mọ́. Tó bá dìgbà míì àràbà túnra mú olórí gbáyé ni wọ́n máa ń sọ o. Tí mo bá ti lọ sí ìlú wa yẹn ìwọ máa bá mi dúró sí post mi máa bá mi sọ gbogbo everywhere. So tí mi bá ti wà ní ìlú wa tí mo ti lọ tún ara mi yẹn everything gbogbo lè tó bá fẹ́ jà everything ó ti máa ṣẹlẹ̀ nígbà tí wọ́n wà mí. Time tí mo bá fi dé everything máa ti settle tó máa kọ́ continue iṣẹ́ mi bẹ́ẹ̀ yẹn. Orí ẹ̀ ò pé. Kí o kí n ṣe pé mò ń sá o because ó lè máa rò pé mò ń sá náà kì í ṣe pé mò ń sá but ó mọ̀ pé mo ní láti lọ tọ́ra mú náà èyí yíyọ ẹ̀ kù nítorí olùkọ́. Èmi náà mọ̀ pé òòsà náà so ìjàpá lèmi ń gbé káàkiri so ó fẹ́ kí ìwọ padà lọ sí ìlú tó lọ́wọ́ bọ̀ sóde bọ̀ lójú ìjẹ́ àbí. Yẹ́sì. Mo gẹ́gẹ́ sọ fún ọ jẹ́ wọ́ọ̀bùn ká dá sọ lọ kí nìkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́. láyé ẹ má pè mí lọ́bù mọ́ kí ló mí ok ṣé ìgbà tí mo jókòó lẹ́gbẹ̀ẹ́ mò ń rùn ẹni tó dọ̀tí kan ló máa ń gbé ní ọ̀bùn. Mo ní kó o jẹ́wọ́ nǹkan tó ń ṣe é ṣé látijọ́ tó ti ń bá mi rìn yìí kò tí ì tó kó o gbọ́ èdè wa yìí o tí ì tó gbọ́ èdè wa yìí látijọ́ yìí àti kí ni nǹkan tó ṣẹlẹ̀ gẹ́gẹ́ o fẹ́ ṣiṣẹ́ ìmọ̀ yìí sọ fún mi nílò. Mo gẹ̀ẹ́tì mi fẹ́ ṣiṣẹ́ ẹ̀mọ́ ní àwa náà bẹ́ẹ̀ ti pọ̀ jù náà èyí máa sọ olè máa sọ àwọn ìgbọ́lọ̀ lọ́ṣà ọmọ ọdún mélòó ni mi ò lóògùn mi ò lókìgbẹ́ mi ò lókìta ẹ kọ́ wá pọ̀ mí sí di iṣẹ́ tó mo ṣe rò pé òkè kí wọ́n kó fẹ́ kó wọn lẹ̀ káwọn olè yẹn kọ́kọ́ gbogbo yín papọ̀ táìmù tẹ́mi bá ti dé èmi máa kó kí ló ń ṣe. Ìgbà tó bá gba owó oṣù rẹ ṣé o mọ wọn rí Àyìndé pé tó Àyìndé yìí gbà o ìgbà tó yá ní ìṣe tó ń rí púpọ̀ lórí ara rẹ òun lè ṣe mí àná. Ẹyin ni mo kò fi rò pé táìmù yẹn tí mo bá dúró ń bẹ̀ kán bá jí everybody kán jí ìwọ náà papọ̀ mọ́ wọn. Wọ́n jí ọ papọ̀ pọ̀. Ẹ ò mọ̀ fẹ́ kó máa ṣe lè lábẹ́ wá ṣe lè. Ọmọ bá mi gé ti ṣe mi very good ló ṣe Ọlọ́run ojú mi jẹ́. Ọlọ́mọ yóò parí. Very good ló ṣe gan.